òkú kan ẹni àbòmọ́lẹ̀ nínú sàárè abẹ̀wò ọlọ́run sàárè ṣé ó ti kún fún ní ooru pọ̀ níbẹ̀ ìròyìn sàárè ò ṣe wí tán àmọ́ kí n wí níwọ̀n ní tí ó pọ̀ tí ó gbà ọ̀run nílé ayé yìí ń bọ̀ wá tán lọ́mọ pé ayé wa dàbí òrùn tó yọ láàárọ̀ tí ó wọ̀ lálẹ́ ọlọ́run dákun báwa kájà Mariam sàlékún àánú fájìrún ẹ̀sánú Allahu yarhamuha Allahu yukrimuha Allahu yaghfiruha.